Àjàní òkú ọdún ọmọ Pábọ́lá òkú ewu iná kì í pa òdì àòdì òkú ewu. Àjàní sàmì àdúrà o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Bàbá Fátímọ̀ bàbá Ramon ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Bàbá Kádíjà o bàbá Jẹ̀lílá o ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Mo ṣetán mo ròde ayọ̀ ní tèmi sẹkẹrẹtẹrì yẹn kì í báwọn ròde ìbànújẹ́. Mo ṣetán mo fẹ́ sọdá sílùú ọba nítorí ẹni bí ẹni èèyàn bí èèyàn ni akíkanjú onínúure Jímọ̀ ọmọ Pábọ́lá o alájà ní mọ̀ dá gọ́jọ́gọ́jọ́. Má ṣe bínú mo bá ọ láyé mo pè é ọ lórúkọ ṣe bórúkọ lápọ̀ lọ́hùn ọba mi ọba táyọ̀rọ̀ bí agogo àyájọ́ òní la bí ọsá ẹ̀ o tá a kí bàbá máa ma kó ewu ọmọ ọ̀pọ̀ ọmọ lẹ́jọ́ wáyé lọ́jọ́ ọjọ́ yẹn ọ̀pọ̀ tí kú wọ́n sọ ẹlòmíì mọ̀lẹ́bí ẹran dúpẹ́ lọ́wọ́ ṣẹ̀dá rẹ tó ní o mọ̀ ọbẹ̀ èmi ò mọ̀ bí olórí gbẹ̀yàn rí o ń bá rè yan tèmi Àjàní ibì kan náà láti gbẹ̀yàn rí o ìpín òpapọ̀ ni orí àgbẹ̀ ajá fún àgbẹ̀ orí àlùkò wájà fálùkò ìṣẹ̀dá rẹ̀ onígbà bọ̀dẹ̀ ibi lágbára Ọlọ́run ọba. Jímọ̀ ẹ̀yin lọ́mọ abọ́jọ́ rere jórúkọ ṣe bọ́jọ́ Jímọ̀ lọ́lọ́run ọba mi yà sọ́tọ̀ nínú gbogbo ọjọ́ gbogbo gini bẹ́ẹ̀ ní gbọ́kọ́ tó fi gé àkókò gbẹ́dọ́ irú èèyàn bíi Ifá Jésù wọn láwùjọ ọkùnrin ẹlẹ́yinjú àánú ni afúnimáwo bẹ́ẹ̀ ni ò ní parẹ́ máyé lágbára Elédùmarè èyí ọba. Abdulrahman owó bàbá Jẹ̀lílá pọ̀sí Fátímà mi gangan pọ̀sí Àdíjà owó bàbá Zainab mi gangan ni olórí ìrẹ̀ ọmọ ni wọ́n ṣe ọba òkè oníjà oróǹgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run ọba. Àjàní o ṣé bí rí ni ìkíni ni ìjẹni mo ṣetán mo fẹ́ bá ọdẹ ta àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Sìmíkàrẹ́ ilé alájà ni ọlọ́jọ́ ìbí àṣeyẹ ṣàmọ́dún Sìmíkàrẹ́ ilé alájà ni ọlọ́jọ́ ìbí àṣeyẹ ṣàmọ́dún. Mo balẹ̀ gìjà ságbólé olórìṣà oko nísàlẹ̀ Ọ̀ṣun Òṣogbo òròkè ọmọ àṣálà. Àjàní ṣe máa ń lọ ní ṣé ò sí nǹkan kan. Ṣé bẹ́yìn lọ́mọ àgbèrè ọ̀gá ọmọ sòrò ọmọ àṣewọ́kọ́ mójúlé koko. Gbèsè dèmí wọ́n yà lábọ̀. Àjàní ẹ̀yin lọ́mọ apọ́mọlẹ́tẹ̀ èbí èkuru ẹ̀wẹ́. Ẹ̀yin lọ́mọ dúró nídìí àdó. Ọmọ aládò mákin ọmọ agbálẹ̀ mọ́ ògùnsà. Bàjẹ́ orí nílé yín bọ́jọ́ bá kàn rí. Àfi kẹ́ni mọ́rìndé bàbá tó bí yín lọ́mọ bóòrùn bá rìn dòdò kẹ́ni mọ́rìndé agbẹ́rí nílé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan. Ṣebí wọn lọ lọ́ fún mi ní jàdòjádò fún mi ní kùmọ̀ lóorun ìwọ ló tètè sọ fún mi bó fún mi lọ́wọ́ gùdùgbẹ́ máa fún ọ léèbó tòró ṣé bá fíjú wọn lájọ fúnra wa jẹ. Popsi Zainab ń bẹ́yìn lọ́mọ àrá ní gbégbá yùn lọ́jà mo ró kẹsẹ̀ mo gbégbá wọ nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ bakúrẹ́ tí a yan ọmọ bakúrẹ́ tí a yan ọmọ bá pàkúwàtà ọmọ abẹ́wé nínú ewé orí ṣebí bàbá yín ló tọ́ bá lùfọ̀ sójúde gbangba lọ́jọ́ ọjọ́ sí ọmọléwé ṣúṣúṣú lẹ́yìn òkè ọmọ ayọ̀ bí oyin àgbèrè ọ̀gá ni ó ọmọ sọ̀rọ̀ ọmọ àṣewọ́kọ́ mójúlé kókó pèsè dèmí wọ́n yà lábọ̀ nílé bàbá tó bí yín lọ́mọ mo balẹ̀ gíga sóde Òṣogbo òròkè ọmọ àṣàlà o ọmọ ẹlẹ́yẹlé àró ọmọ wọn lóde ẹ̀gà ṣùṣù lọ́nà yàrá àṣàlà ọmọ àtẹwọ́ gbẹjà tẹ́nigbọ́lá ọmọ àròdò òdẹ̀gúnyán jẹ Òṣogbo wùmí dé o jẹ́ ìdàgbàlà Ọ̀ṣun wùmí àrà kí yín kú ọdún o ọdún ayọ̀ ọdún dùnú lẹ́sìn ìmọ̀ṣe tó bá dọdún orógbó ẹgbó ṣáṣá tó bá dọdún òbí kò ní ṣàyíyọ ọdọọdún ni láǹṣọ lógúnlógún ọdọọdún nìkan ṣo lọ́gbọ̀nlọ́gbọ̀n ó mọ ọbẹ̀ ní ibẹ̀sùn àtẹ́lẹsẹ̀ abẹ̀nà Àjàní òjòjò nílé ìṣọwọ́ kó má lè nàjà kókókókó lára tá máa lé ikú ní bá ń bẹ lóde àyà fún ọ àrùn ní bẹ lóde àyà fún ọ ìbànújẹ́ ní bá ń bẹ lóde àyà fún ọ á ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ ló mọ̀ ṣe òwe ṣọdún èyí náà o Àjàní ti ṣọdún èyí náà o ọpẹ́ fọ́lọ́run.